àpá ń para ẹ̀, òun náà ń pajá. Tájá bá kú, ibo làpá máa gbé? Kòkòrò kan ná ń pè ní àpà lára ajá, òun náà ná ń pè ní égbọn. Ara ajá ló tí ń jẹ, ara ajá ló tí ń mu, ìyẹn ò sì ní kó má ṣekú pa ajá. Yorùbá bọ̀ wọ́n ní kòkòrò tí ń jẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ ní ń gbé. Ọ̀rẹ́ mi, gbìyànjú kó pa kété mọ́lẹ̀ lónìí, má jókòó tẹtẹrẹ, nítorí wípé ẹni tó súnmọ́ ni ní ṣe ni. Bí ikú ilé ò bá pani, tòde ò lè pani. Bí ikú ilé ò pani, tòde ò lè pani. Mo tún sọ pé tí ikú ilé ò bá pani, tòde ò lè pani. Ogun ilé, òun ló burú jáì. Má jókòó tẹtẹrẹ. Ká là, ká dèèyàn, ká ríṣe, ká bẹ́gbẹ́ pé nílé ayé kò kí ń ṣe ohun kò ń ṣe ojúbọ̀rọ̀. Kò kí ń ṣe ojúbọ̀rọ̀ tó bá jẹ́ pé àdúrà ló mọ̀ ọ́ gbà. Gbìyànjú kó tẹra mọ́ gidi gan. Tó bá jẹ́ gbogbo ọ̀nàkọnà yòówù kó o mọ̀, má dúró tẹtẹrẹ, tẹra mọ́. Àti là, àti jéèyàn láyé, àti nípa láyé kò pójúbọ̀rọ̀. Òun làwọn Yorùbá má fí ń sọ wípé ojúbọ̀rọ̀ kò gbọmọ lọ́wọ́ èkùrọ́. Nínú fìí, nínú làá, òun dẹ̀ lọmọ páńdọ̀rọ̀ ń dàgbà. Inú ẹ̀gún èṣúṣú báyìí ni màrìwó tí ń ṣẹ̀ṣọ́. Ohun tó dáa kan ò rọrùn. Ohun tó dáa kò rọrùn. Má jókòó tẹtẹrẹ. Àmọ̀ràn mi ò jù báyìí lọ o. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé bí mo ṣe má ń sọ pé ẹ like, ẹ comment, ẹ share. Nínú comment yín là á ti mọ̀ ohun tí kò yé yín àbí ohun tẹ́ ẹ ní tẹ́ ẹ fẹ́ béèrè, àbí láti gbé kóríyá fún wa. Ẹ comment, ẹ share. Ẹ share fún àwọn tí wọn ò ní àǹfààní àti máa rí. Ẹ jẹ́ káwọn náà jẹ àǹfààní ẹ̀. Ẹnìkan kì í jà wá dé. Ọ̀pọ̀ èèyàn ní ń jẹ́ jọ̀mọ́. Ẹ share lọ́pọ̀lọpọ̀. Ẹ share fọ́pọ̀ èèyàn kán jẹ àǹfààní ẹ̀. Ẹ like. Lílike yẹn ló máa jẹ́ káwa mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ sí. Ẹ subscribe, ẹ follow. Mo ṣe má ń ṣe ládùúrà wípé ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ like, comment, share àtọwọ́ àtẹsẹ̀ náà rọpárọsẹ̀ ò ní fi ṣe bùgbé. Títí dìgbà míì tá á tún pàdé. Bùwá ẹmu, bùwá ògùrọ̀ lá máa gbọ́. A ní gbọ́ bùwá àgbo láṣẹ Bámi Èdùmàrè, nítorí wípé a ò ní ṣàárẹ̀. Ire, ire kò ní wọ́n lọ́ọ̀dẹ̀ wa.